Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was so pẹrẹ ni o tí máa fẹjọ́ ọmọ wọn sún wọn o ẹ fọ kí ló ṣe àmì àní ẹfọ ẹ má ìsọ ọ̀kadà yìí dì í nílẹ̀ ìsọ̀run ò ṣe mo dé lókèṣọ́nù látàárọ̀ ó bìrọ̀ o kí ṣe pé ó bìrọ̀ ó fọ kí máa jẹ mo ní ìkọ̀kọ̀rẹ́ àtẹ̀bà tútù pẹ̀lú ẹyin gbẹ ògìrì tó ń ta sánsán ẹ wọlé ilẹ̀ ti ṣú o mi ìjẹun o látàárọ̀ mi ìjẹun o jẹ̀bú ṣó fẹ́ bí pa mí o ẹ gbà mí aládùúgbò mi ìjẹun o yẹ fún bí adarí kẹ àbíamọ ẹ pẹ́ fún wa mọ́ mi ọjọ́ yẹn túbọ̀ dalẹ̀ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa àníwáyé iwájú yín tó da á túbọ̀ máa da ẹ ní fàìsàn lò. mo dé bàbá yìí lórí kan tó ń gbé mo ní wọn gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ní tí bàbá fún mi bá kú bàbá ló máa àwọn bàbá rẹ̀ wọ́n ní máa ṣe lọ síbẹ̀síbẹ̀ èmi dúdú mo á fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìṣe òní oṣooju ìyá mi tí ò bá mọ iye fún mi máa parí àwọn rẹ̀ inú mi dùn wípé bàbá fún mi inú ẹ̀ dùn wípé ọmọ wọn ṣe dáadáa ní òkè ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ Mr. Amọ̀kájọ Látúnjí wọn sí ara nípa ìwọ̀n náà ní àbúrò ni wọ́n dùn wípé gbogbo kan báyìí because sí gbogbo ilé ìfi bẹ̀rẹ̀ báyìí lánìjọ a ní 500 a ní 1 million àwọn ni wọ́n kàn ní báyìí ìgbà tó débì kan mo ní bàbá tó ti ka ìlú láyà wọn ní bo ní orí báyìí wọ́n rúfẹ́ fún wọn kan yìí fún olùpẹ̀ lọ́wọ́ wọn. Ẹ̀gbọ́n mi pàtàkì Mr. Yinka Mọ̀kadé Kámúdà àwọn náà ní Àjẹbù tó bá máa ṣe wáyà bí báyìí á tó 1 million tó máa ṣe fún mi 300,000 ilé fi àbúkú ìdúpẹ́ lọ́wọ́ bàbá fama fún àmọ́ pé ó ti bẹ̀rẹ̀ kankan àdúrà ibi báyìí ọwọ́ wọn ló wà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wà nínú ní àgbàlagbà àwọn ni wọ́n pè ní bàbá wọn dúpẹ́ wọn dúpẹ́ lọ́wọ́ mi sì sọ̀dẹ̀ lábí gbogbo fún ẹ̀ sanwó débi kan ẹ ti ẹ̀dá gbogbo ẹ̀mọ́jú wa rí ní àti ẹ̀mọ́ bí tó dé ìwà àti mọ́mì ẹ sọ pé fọ́mìlà bí táyọ̀ máa bọ̀nà mi tẹ̀ you understand bá a ṣe dáwó náà. àwọn ni wọ́n tún lu Ọlọ́run tún lò gẹ́gẹ́ bí ìṣẹ́mọ̀ gbégbà mí tí dájú bá ní irọ́ àwọn mọ̀dá jẹ́ sàbí ẹjọ́ fún ọkọ̀ lọ ló gbà á ní ẹgbẹ́ lọ́wọ́ àwọn wọn á dúpẹ́ lọ́wọ́ bàbá tá a wọ̀ bí pátápátá bìkọ́sẹ́ ẹ̀ bá fẹ́ràn ìdèmí àwọn sójà tí mo kó sẹ́ẹ̀ lọ́nà kì í ṣe wípé bóyá ẹ máa wọlé o wọ́n wà fún pé kí ló fẹ́ ṣẹlẹ̀ protection security purpose pé ó lè máa yà wọ́n á fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá wípé irú rẹ̀ báyìí Ọlọ́run á ṣe jù kíṣì lélẹ̀ ló máa jẹ́ lọ́dọ̀ àṣẹ nǹkan ti jẹ́ nǹkan tá à ń pọ́n lé jọ yìí àṣẹ Ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn àpò ṣe máa jẹ́ ìdúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi náà àwọn ilé bọ̀ wá bí báyìí lọ́sọ̀ mi jẹ́ fún àpò ṣe sí báyìí ó sì ṣe kí wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n á gbà fún dúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó mi ìgbà gbogbo ẹ̀ lọ bóòní sọfọ́kọ̀ rẹ àwọn ọjọ́ mẹ́ta ní ẹ̀bẹ̀rẹ̀ wọ́n lè mi ò ní agbára pé ìyàwó mi náà kọ́ ló bá mi dúpẹ́ lọ́wọ́ nígbà gbogbo kéèyàn tọ́jú ọmọ mẹ́rin ìgbà tí akọ̀dédé pè mí Táyọ̀ ó ti sú mi kò fẹ́ lọ fún vacation 3 weeks kó ló fẹ́ kó wọ́n sí ti ẹ̀kọ́ jẹ́ kó tiẹ̀ wá bí kò fẹ́ àwọn ilé èmi náà lọ fi ṣẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti ẹ̀tẹ̀ wípé ìgbà mi máa dé báyìí mo ti ní sùn ní 2 o'clock àmì yẹn ga jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́wọ́ ẹ̀ wọ́n á dúró tí Ọlọ́wọ́ jẹ́ ká pẹ́ fúnra. Àdàgbà àti wọ́n ní ká dàgbà tó bá ní ìjọba àwọn àmì Jésù ìṣó wájú lọ sí wájú. Ẹ ṣe tẹ̀ wá o, pásítọ̀.
Yé fún bí àbẹ̀ máa kí àwọn o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was